kú dédé àsìkò gbogbo tí ẹ ti ń gbọ́ mi lélùkù tàbí lẹ́yìn òde jẹ́ kí a gbàdúrà bàbá wa olùfẹ́ wọn aṣẹ́yìn lọ́ba gbé yínga fún àánú àtọ́jú rere tí a rí gbà àtúrí ọjọ́ àìkú àkọ́kọ́ nínú oṣù kẹfà ẹ̀yin olúwa fi àánú pa wá mọ́ àárí ọjọ́ kejì ọjọ́ àìkú a wà lórí erùpẹ̀ a ò gbé wa gbìn bí èbù iṣu ògo ní fún orúkọ mímọ́ yín o àgádágodo ẹ̀mí wa mọ rírì yín o àsọ wípé ẹ ṣé o fún àánú ńlá tí kò ṣeé fowó rà yàtọ̀ oore ọ̀fẹ́ ńlá yìí o ògo ní fún orúkọ mímọ́ yín ọ̀rọ̀ tí a gbéyẹ̀wò lénìí olúwa jẹ́ kó ṣe ọkàn ayé àti ara wa ní rere o kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́ nítorí tí a gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín. ìwé ọ̀run ṣíṣí tí a tẹ ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ́ Adéjàre Adébóyè kọ ẹni ọjọ́ ajé ọjọ́ kejì oṣù kẹfà àkòrí tí a ó gbéyẹ̀wò lénìí sọ wípé orin titun àmọ́ àkọ́sórí wa nínú ìwé orin Dáfídì orí ogójì ẹsẹ̀ ìkẹta orin Dáfídì orí ogójì ẹsẹ̀ ìkẹta ó fi orin titun sí mi ní ẹnu àní orin ìyìn àti Ọlọ́run wa ọ̀pọ̀ ènìyàn ni yóò rí tí yóò sì bẹ̀rù tí yóò sì gbẹ́kẹ̀lé Olúwa nígbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé Ẹ́kísódù orí ìkàndógún ẹsẹ̀ ìkíní títí dé ẹsẹ̀ ìkọkànlélógún ìwé Ẹ́kísódù orí ìkàndógún ẹsẹ̀ ìkíní títí dé ẹsẹ̀ ìkọkànlélógún a ó ṣe pépèpé nítorí àkókò wa. Nígbà náà ni Mósè àti àwọn ọmọ Ísírẹ́lì kọ orin ìyìn sí Olúwa wọ́n sì wí pé èmi ò kọrin sí Olúwa nítorí tí ó pọ̀ ní ògo àti ẹṣin òun ni ó ṣubú sínú òkun. Olúwa ni agbára àti orin mi òun ni ó sì di ìgbàlà mi ẹ̀yin ni Ọlọ́run mi èmi ò sì fi ìyìn fún Ọlọ́run bàbá mi èmi ò gbé e lékè. Ológun ni Olúwa ni orúkọ rẹ̀ kẹ̀kẹ́ Fáráò àti ogun rẹ̀ ni ó mú wọnú òkun àti àwọn ààyò olórí ogun rẹ̀ ni ó sì rì sínú òkun pupa ibú bò wọ́n mọ́lẹ̀ wọ́n sì rì sí ìsàlẹ̀ bí òkúta. Ẹ jẹ́ kí a lọ sí ìkẹsàn-án. Ọ̀tá wípé èmi yóò lépa èmi yóò bá wọn èmi yóò pín ìkógun a ó tẹ́ ìfẹ́kúfẹ̀ẹ́ mi lọ́rùn wọn lára wọn èmi yóò sì fa idà mi yọ ọwọ́ mi yóò pa wọ́n run. Ìkọkànlá ta ni ó dàbí ìwọ Ọlọ́run nínú àwọn alágbára ta ni ó dàbí ìwọ ológo ní mímọ́ ẹlẹ́rù ní ìyìn tí ń ṣe ohun ìyanu. Jẹ́ ká lọ sí orí ìkejìdínlógún. Olúwa jọba láé àti láéláé nítorí ẹ̀sìn Fáráò wọnú òkun lọ pẹ̀lú kẹ̀kẹ́ rẹ̀ àti àwọn ẹlẹ́sìn rẹ̀ Olúwa sì tún mú omi òkun padé sí wọn lórí ṣùgbọ́n àwọn ọmọ Ísírẹ́lì rìn ní ìyàngbẹ ilẹ̀ láàrin òkun. Àti Míríámù wòlíì obìnrin arákùnrin Árónì ó mú ìlù ní ọwọ́ rẹ̀ gbogbo àwọn obìnrin sì jáde tẹ̀lé ti àwọn ti ìlù àti ijó. Míríámù sì dá wọn ní ohùn pé ẹ kọrin sí Olúwa o nítorí ó pọ̀ ní ògo ẹṣin àti àwọn ẹlẹ́sìn òun ni ó tì síbú sínú òkun. Wàyẹ̀ jẹ́ tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ ajé. Ọkùnrin kan ó rí ìgbaniwọlé ní yunifásitì kan ní òkè òkun ó sì ṣe àyẹ̀wò ó ṣe àjọyọ̀ pẹ̀lú àwọn ẹbí rẹ̀ àti ọ̀rẹ́ rẹ̀ ẹ̀wẹ̀ àsìkò àjọyọ̀ náà ọ̀kan nínú àwọn ọ̀tá bàbá rẹ̀ sọ fún ara wọn pé ọmọkùnrin yìí lọ sí òkè òkun tó bá ṣe àṣeyọrí níbẹ̀ yóò padà wá ra ọkọ̀ fún bàbá rẹ̀ màá fún ní nǹkan tí yóò gbé dání lọ láti rí wípé ó kùnà nítorí náà ó fi oògùn búburú kan dá àìsàn sí i ní àgọ́ ara. Ọkùnrin náà dé ilé ìwé rẹ̀ ó sì bẹ̀rẹ̀ sí ní mọ̀ ìrora búburú nínú àgọ́ ara rẹ̀. Àwọn dókítà yẹ̀wò fínífíní wọn kò sì rí ohun tí ó ń ṣe o. Lẹ́yìn ọdún mẹ́fà tó ti gbé nínú ìrora búburú yìí ó padà sí Nàìjíríà ó sì wá sí ọ̀kan nínú àwọn ètò wa tí a ṣe ní ilé ìwé girama Ìbàdàn. Nígbà tí mo ṣe iṣẹ́ ìránṣẹ́ lọ́wọ́ agbára Ọlọ́run kọlù ìrora náà sì pòórá ó bẹ̀rẹ̀ sí ní kígbe ó ti lọ. Ọlọ́run fún un ní orin tuntun lẹ́yìn ìrora ọdún mẹ́fà ó sì lè ṣe gẹ́gẹ́ bí ó ti ṣe fún ẹni tí ó ń ka ìwé yìí àti ẹni tí ó bá ké pe Ọlọ́run pẹ̀lú ìgbàgbọ́. Ìwé Róòmù orí ìkẹwàá ẹsẹ̀ ìkọkànlá dé ìkẹtàlá ní 1974 ìjọ Ìràpadà ṣe ètò kan ní ìlú Èkó àkọlé rẹ̀ jẹ́ ìjàkadì àwọn Ọlọ́run. Ọkùnrin kan tó wá sí ètò náà ó ní àìsàn mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀
tí ó lè panirun, ẹ̀jẹ̀ ríru, ìtọ̀ ṣúgà, yírùnyírùn àti àìsàn ọkàn. Àwọn dókítà rẹ̀ ti gbà á ní ìyànjú kí ó lọ sí òkè òkun. Nígbà tí ó sì ń palẹ̀mọ́ láti ṣe bẹ́ẹ̀, ó pinnu láti wá sí ètò náà. Agbára Ọlọ́run alágbára fi ọwọ́ kàn, ó sì ní ìwòsàn kúrò nínú àìsàn mẹ́rẹ̀ẹ̀rin. A sì fún un ní orin tuntun. Nígbà tí Olúwa mú ìkólọ Síónì padà, àwa dàbí ẹni tí ń làálàá. Nígbà náà ni ẹnu wa kún fún ẹ̀rín àti ahọ́n wa kọ orin Dáfídì orí 139 ẹsẹ̀ ìkíní àti ìkejì. Ọ̀kan lára àwọn àmì pé Ọlọ́run ti yí ìgbèkùn àwọn ènìyàn padà ni pé ahọ́n wọn yóò kọ orin ayọ̀. Orin tuntun sábà máa ń tẹ̀lé ìdáǹdè, ìgbàlà àti iṣẹ́ ìyanu. Nínú Bíbélì kíkà wa tòní, lẹ́yìn tí àwọn ọmọ Ísírẹ́lì la Òkun Pupa kọjá tán, tí wọ́n sì wo bí àwọn ọ̀tá wọn ṣe rì sínú omi, wọ́n kọ orin tuntun sí Ọlọ́run. Mósè àti Árónì kọ àwọn orin tuntun, gbogbo ènìyàn sì kọ pẹ̀lú wọn láti yin Ọlọ́run fún àwọn iṣẹ́ ìyanu rẹ̀. Dèbórà náà kọ orin tuntun lẹ́yìn tí Ọlọ́run fún un ní ìṣẹ́gun lórí Síríà àti Jíbínì, ọba àwọn ará Kénáánì. Àwọn onídàájọ́ orí 5 ẹsẹ̀ ìkíní dé 29. Ẹlòmíràn tí ó kọ orin tuntun ni Hánà, tí ó gbé orin tuntun láti ọ̀dọ̀ Ọlọ́run lẹ́yìn tí ó bí Sámúẹ́lì. Sámúẹ́lì kìíní orí 2 ẹsẹ̀ ìkíní dé 10. Mo gbàdúrà pé Ọlọ́run yóò fi orin ayọ̀ àti ẹ̀rín sí wa lẹ́nu, àti gbogbo àwọn ẹbí rẹ ní orin tuntun kí ọdún yìí kí ó tó parí. Ọlọ́run yóò fún wa ní orin tuntun ní orúkọ Jésù. Àmín. Kókó àdúrà: Ọlọ́run jọ̀wọ́ jẹ́ kí ẹnu mi kún fún orin tuntun, orin oore àti àánú rẹ ní orúkọ Jésù. Ìjà sọ pé bàbá mi, Olúwa jẹ́ kí ẹnu mi kó kún fún orin tuntun, orin oore àti àánú rẹ. Fún mi ní orin tuntun, ọ̀run yóò sì fún wa ní orin tuntun ní orúkọ Jésù. Olúwàbùkọ́láyà kó ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ẹ̀ káwọn èèyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. A kú ewu oṣù tuntun. Ó dàbọ̀.